subscribing to our YouTube channel and click the bell to be notified when we post new videos. Bàbá wa Banji Akitoye àti igbákejì wọn Dr. Wálé Adéníran mo dẹ̀ fẹ́ kí gbogbo ọmọ Yorùbá bá mi dúpẹ́ lọ́wọ́ wọn kẹ́dẹ̀ bá mi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó dá gbogbo àwọn ọmọ tí wọ́n kó lọ sí Àbújá tí ò jẹ́ kí kẹ̀kan ó kú síbẹ̀ nù wọn Ọlọ́run bá mi ṣàforíjì fún àwọn tó gbogbo nǹkan láyé tọ́lọ́run ni mo fọwọ́ sí àkáǹtì yẹn tí àwọn yẹn bá fẹ́ fi ṣe bí pé wọ́n fẹ́ fi ṣètọrẹ àánú ò nítumọ̀ Ọlọ́run bá ẹ̀ka orí bákan náà ó rí bó ṣe rí náà ni nígbà tá a ń bọ̀ ilé ayé àmú nǹkan kan wá bí wọ́n bá kódà mo sọ fún wọn gan pé ilé tó kù yẹn bí wọ́n bá lè gbé katapila lọ́bẹ̀ wọ́n wò mo ti fún ẹnjìnìá lówó ẹni bá ti débẹ̀ nígbà tí wọ́n bàjẹ́ ẹni bá débẹ̀ ń ṣe yóò yé lọ́hùn mo ti fún wọn lówó bá jẹ́ pé àmì ká pé kọ́ wọn tún ṣe lọ wọ́n sì dé ń tún ṣe gbogbo mọ́tò mi tí wọ́n bàjẹ́ mo gbé fáwọn fáwọn pín nìkan mo bá mi ṣe àwọn Démọ́lá gbogbo àwọn ọmọ ẹ̀ náà mójútó Démọ́lá gẹ̀ lọ́dọ́ tí wọ́n fi tún lé ṣe Ọlọ́run ló ní gbogbo nǹkan lọ́dọ̀ sẹ́rí ìkẹ́ tí mo fẹ́ ká mọ̀ ní pé ká ṣera wa lọ́kàn owó yẹn kọ́ ni problem Ọlọ́run rínú mi nígbà tí mo sọ yẹn mi ò mú nǹkan kan wálé ayé tí mo wà yìí mo mú nǹkan kan wá mo wá pẹ̀lú àìmú nǹkan kan wá yìí nígbà tí mo délé ayé pẹ̀pẹ̀ sí ọ̀sùn pé mo fẹ́ jẹ́ nǹkan káwọn ọmọ mi ó dé èèyàn káwọn ìgbàgbọ́ ìgbà tí a bá wá fẹ́ lọ tí a bá wá kó gbogbo ọ̀rọ̀ ẹjọ́ tí gbogbo ẹ̀ tá a kó jọ tá a kó lé jọ tá a ṣe ọlọ́bọ̀rún kẹ́ bàbá Abíọ́lá ẹ wo owó tí bàbá ẹ̀ ní láyé kábíyèsí Ọlọ́run ìgbà tí ó lọ with empty handed ní kò mú bẹ́ẹ̀ ó kọ rere tá a fẹ́ fi sílẹ̀ lórí orílẹ̀-èdè wa tá a fẹ́ gbàdé kájọ ọjà fún orílẹ̀-èdè kájà fún ẹni bá lágbára láti fi nǹkan lẹ̀ kò sí wàhálà ẹni tí ó bá lágbára a gbọ́dọ̀ fọ́ọ̀sì èèyàn pé ẹ dandan àwọn ọmọ tí wọ́n jìyà gbogbo property tèmi yẹn kékeré ni lọ́dọ̀ Ọlọ́run kábíyèsí Ọlọ́run ẹ̀mí àwọn tó gbọ́ ní ká mọ tọrọ àforíjì pé kọ́lọ́ máa ṣàforíjì fún wọn torílẹ̀-èdè wa bá dúró ó kọ wọn wà níbi tó dá ń bẹ̀. Wow. This man is amazing. He's a good governor, he's a good president, but mo fẹ́ kí gbogbo wa mọ̀ dájú pé Yorùbá ní sàmà stand. Ẹni ọba pé ó fi tọkàn rẹ̀ ó gbé sínú tọkàntọkàn pé ohun tó ń ṣe yìí o òun ṣe tọkàntọkàn òun lè jẹ mbẹ ẹni ọba fẹ́ kó orí àwọn ṣe ẹni ọba fẹ́ tó fẹ́ sórí ibú tìrantìran kọmọ ta information Yorùbá fáwọn ìjọba Nàìjíríà kọmọ ta information wa fáwọn olóṣèlú wọn bá ń bẹ bí àbọ̀mí bí àlọ́bà lọ ọ̀pọ̀ bẹ wọn fẹ́ kẹ́ mọ̀ ẹ́ dájú kábíyèsí. ohun tó dá mi lójú lọ́dọ̀ ọ̀gbọ́n mi mi lọ́dọ̀ ni pé Yorùbá ní sàmà stand. Ó fún wa ní gold ó fún wa ní gbogbo nǹkan téèyàn fún yẹn láyé kí ló dé tó jẹ́ pé Fúlàní ní ń jẹ ọ̀rọ̀ wa ẹ ọ̀dà ìyẹn jẹ́ ní kí ló dé tó fi jẹ́ bẹ́ẹ̀ mo ń sọ fún yín pé àsìkò tí ó jẹ́ tiwa yìí ní kí gbogbo ọkọ̀ sowọ́pọ̀ ká ta orílẹ̀-èdè wa lọ́wọ́ ìjọba Nàìjíríà nígbàtà fẹ́ bọ́ ní mímọ́ kì í ṣèyàn kì í ṣagbára kì í ṣoògùn ọ̀pọ̀ mi mímọ́ ni àárín àwọn DSS mo gbà kọjá Ọlọ́run nínú mi ọ̀pọ̀ mímọ́ ni ọ̀pọ̀ ẹ̀mí mímọ́ torí nǹkan kan ni kì í ṣe pé torí pé bóyá nǹkan kan ọ̀pọ̀ ẹ̀mí mímọ́ torí nǹkan kan kí ló dé tí ìbí mo dúpẹ́ fọ́lọ́run ebe mi mo sì sọ̀rọ̀ yìí tẹ́mi ọ̀bá sì bọ̀ ìrètí mi ni pé orílẹ̀-èdè Yorùbá yẹn Ọlọ́run máa ṣe fún wa ní rọrùn lágbára Ọlọ́run so mo fẹ́ kẹ́ bàbá mi mọ̀mọ́ mi mo fẹ́ kẹ́ jẹ́ kí a ṣera wa lọ́kan bàbá wa Bánjí Akíntóyè bàbá ti dàgbà àgbàlagbà ní bàbá adúgbò lọ lọ́nkà adúgbò lọ bàbá yẹn bàbá Adéníran ti ń tẹ̀lé àgbàlagbà làwọn náà àwọn bàbá yẹn ṣe wàhálà ní bàbá Adéníran yẹn wọ́n máa ń wà ní hospital every time àánú bàbá yẹn máa ń ṣe ní gan pẹ̀lú àìlera bàbá yẹn níjọba Benin wọ́n mọ̀ dà á láàmú pé wọ́n ní kó tún mọ sáré bọ̀ ń sìn wọn àtìyàwó mi Adérọ́pò wọ́n mọ̀ sáré lọ jànàjànà bàbá yẹn gbọ́ French ó gbọ́ èdè bàbá Akíntóyè mọ̀ ń tì síwájú torí òun gbédè wọn ó dẹ̀ yé láti bá wọn sọ̀rọ̀ ohun táwọn wí káwọn wí bùrátà ìdólé wọn lọ́rùn pé dẹ́dẹ́dẹ́dẹ́ wọ́n gbọ́dọ̀ gbé mi wá ni tó ń bá gbé mi lọ́wọ́ fẹ́ pa mí ni kò sí nǹkan tó fẹ́ ṣe inú fúláìtì náà fẹ́ pa mí sí ìgbà tó láwọn fẹ́ fún mi lówó ẹ kò sí nǹkan tó fẹ́ sọ gbóná fẹ́ dákan pa mí wọn náà máa fi profit day gbé mi wọn fẹ́ pa mí ni kì í ṣe fẹ́ nǹkan kan gbọ̀ngbà tó lọ́wọ́ ọ̀kadà rà pé òun ó fi ẹ̀mí mi sí wọn lọ́wọ́ kò sí nǹkan kan náà wọ́n ti ṣe
so gbogbo nǹkan láyé èmi gbà pé tọlọ́run ni so Ọlọ́run ọba tó láyé tó lọ́run yóò jẹ́ kẹ́mi gbogbo wa gùn orílẹ̀-èdè Yorùbá ojú gbogbo wa ló máa ṣe nígbà tọ́lọ́run fẹ́ gba orílẹ̀-èdè fún àwọn tó fẹ́ gba òmìnira fún àwọn ọmọ Israel ọba ń bẹ láyé ìgbà náà mo máa ń tẹnumọ́ ní every time gbẹgẹ dìyẹn mú àwọn alákòóso ń bẹ ńgbà náà Ọlọ́run ò rán Mósè lọ bá wọn kò rán Mósè lọ bá ọba kí wọ́n gbìjà rẹ̀ ó ní Mósè mo rán ńgbà tọ́lọ́run rí pé ẹ̀mí àwọn ènìyàn rẹ̀ ti wà lára rẹ̀ ó ní mo rán ọ sí Fáráò ni kò ní kí Mósè ó gbébọn lọ kò ní kó gbé ọfà lọ kò ní kó má dà á ó ní lọ sọ̀rọ̀ fún bí magic peacefully yẹn láàfin gba òmìnira níbọn àládà lọ́wọ́ níbọn àládà ní tẹ̀sán fẹ́ fi jà ṣùgbọ́n ẹ̀yin àfàdúrà ìjagun tẹ jẹ́ yìí bàbá wa màmá wa àti àwọn àlùfáà tí wọ́n ń jókòó lórí awọ bí kò mọ̀ dákẹ́ àdúrà á gba òmìnira Yorùbá láìpẹ́ láì jìnnà ẹni ọba bí ká gbà ọ̀wọ́n lálẹ̀ ọ̀wọ́n lànà yóò sì gbé mi lójijì ẹni ọba wulẹ̀ bẹ́ẹ̀ tó bá wulọ wọ́n tó bá wulẹ̀ tẹ̀lé olóṣèlú kó lọ bá wọn lọ kò nítumọ̀ wọ́n tó bá wulẹ̀ lọ bá ẹni tó bá wù ọ́ ṣùgbọ́n tèmi nígbàgbọ́ ni pé ìyà tí ń jẹ wáyìí tí ń jẹ Yorùbá yìí gbogbo wa lọ́jọ́ ń jẹ ká ṣera wa lọ́kàn ká mọ̀ dalẹ̀ ara wa níjọ́ tí wọ́n á ká mi mọ́lé àwọn ọmọ Yorùbá mọ̀ sí wọ́n tà mí fúnjọba Nàìjíríà ní bàṣùkọ ọ̀rọ̀ ò tí ì tó èmi ò tí ì ṣetán tí mo fẹ́ sọ̀rọ̀ Ọlọ́run ọba ló lo lédìké pé kó go live wọ́n máa deny pé àwọn kọ́ làwọn wálé mi Ọlọ́run ọba ló lo ọmọbìnrin yẹn tó kó sábẹ́ bẹ́ẹ̀dì nígbà tí bọ̀ yẹn ń wọnú yàrá tí ó kó sí abẹ́ bẹ́ẹ̀dì ó wá ń go live tí ọba sí òun ẹnìkan kan ò ní mọ tó ṣẹlẹ̀ wọn ò ní mọ̀ ń parọ́ ni òótọ́ Ọlọ́run ti ju kó mi yọ lọ́wọ́ wọn wọ́n yìnbọn Ọlọ́run ọ̀jẹ́ but wọ́n sọ pé mò ń parọ́ pé àwọn ọ̀nà gọ́ọ̀mẹ̀ntì wọn á ká mi mọ́lé wọn tó fẹ́ ṣe nìyẹn wọ́n dẹ̀ fẹ́ sunlé mi kan kúrò tẹ́ anybody ṣùgbọ́n Ọlọ́run lu ọmọbìnrin yẹn òun tó fi ìyá pé òun go live lọ́lọ́ jẹ torí gbogbo àwọn obìnrin tó máa ń lórí tán kó náà filẹ̀ ìjọ òun nìkan náà filẹ̀ torí pé wọ́n rí i pé òun ló tú àwọn àṣírí gbogbo ìjọba Nàìjíríà fún gbogbo àgbáyé Ọlọ́run kọ́lọ́ mọ́ bá ń pa ọmọbìnrin yẹn kọ́ dẹ́bi ẹ̀sìn fún mi kó jẹ́ kẹ́mi rẹ̀ gùn fún mi àti gbogbo àwọn tó ń kó pátápátá ọ̀sẹ̀ tí ó jìyà wọ́n ní àwọn títí wọ́n fẹ́ ta sáwọn tẹ́mi wọn bọ́lá fẹ́ sọ so Ọlọ́run bá tọ́ láyé tọ́ lọ́run kò ní jẹ́ kí ojú tì í ẹ̀rẹ̀ ní parẹ́ owó tí ẹlẹ́fẹ́ fún ìyàwó àdògán mo fẹ́ kẹ́ bá ń pín méjì ẹ fún ìyàwó àfáàn 500 ẹ fún ìyàwó àdògán mi ní ìyàwó àdògán náà ní 500 torí pé gbogbo nǹkan láyé. ó kù díẹ̀ kí n tẹ sẹ́ǹtì ó dáadé ẹ ti dárúkọ torí wọ́n sẹ́ǹdì àkáǹtì ìyàwó àdògán tí mo jọ́ sí náà ó kù díẹ̀ kí n gbọ́ wọlé sẹ́ǹtì. ìyàwó ẹdínmọ́lá mọ àkáǹtì nàmbà ìyàwó ìyàwó méjìlá àfáà ní brọ́dà mi ni àbúrò ìyá mi ni. Dẹ́mọ́lá sẹ́ǹdì àkáǹtì méjèèjì òun náà ló sẹ́ǹdì àkáǹtì ìyàwó àdògán. ó mọ ẹni tó sẹ́ǹdì àkáǹtì nàmbà tìyàwó àfáà náà tẹ bá ń ṣe bẹ́ẹ̀ fún wọn Ọlọ́run jẹ́ mi yóò gùn fún mi ojú ọ̀dẹ̀ ní tìyẹn kó àdó tèmi ọjọ́ ọgbọ́n mi gbàgbé ní ọjọ́ July 1st gbogbo àwọn ọmọ tí wọ́n kó yẹn pátápátá tí Yorùbá bá dó ẹ bá ń fowókọ wọn síbi tó dáa nínú ìwé ìtàn rere nígbà fẹ́ nìyẹn lágbára Ọlọ́run láìpẹ́ láì jìnnà náà ni kì í ṣe nǹkan tó pẹ́ mọ́ ọ̀sọ̀mọ náà kú bẹ́ẹ̀ náà ní símọ́ ya ẹ̀ kì í ṣe nǹkan tó pẹ́ lọ́rọ̀ Yorùbá ẹ jẹ́ ká dúró ká fọwọ́ lẹ́rẹ́ ká jọ mọ wòran ẹ jẹ́ ká jọ dúró ká mọ wòran láìpẹ́ láì jìnnà gbogbo alájọ jó táwọn ọyọ táwọn náà fúlágbó orílẹ̀-èdè Yorùbá kò sí ìkàtọ́ pẹ́ ẹni bá fẹ́ ó nígbàgbọ́ bíbélì ní ìgbàgbọ́ rẹ kó mọ lára dá ìgbàgbọ́ tèmi sọ́lọ́run tó ní mí ni pé Yorùbá ní sànyẹsẹ̀ no going back ni